EFCC mọ̀ kìlọ̀ fún aráàlú wọ́n ní ẹ má bá àwọn iléeṣẹ́ 62 yìí dòwò pọ̀ wọ́n ní wọ́n lù yín ní jìbìtì ní o. EFCC ló kìlọ̀ bẹ́ẹ̀. àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ní Nàìjíríà EFCC ló mà ti kéde iléeṣẹ́ ìdókòwò 62 báyìí tí wọ́n lè lu aráàlú ní jìbìtì tí wọ́n bá wọn dòwò pọ̀. EFCC mà ló fi orúkọ àwọn iléeṣẹ́ náà léde nínú àtẹ̀jáde kan lójú òpó ayélujára rẹ̀. gẹ́gẹ́ bó mà ṣe sọ, àwọn iléeṣẹ́ náà yóò tan àwọn èèyàn pé kí wọ́n wá dòwò pọ̀ pẹ̀lú àwọn pẹ̀lú owó péréte o lọ́nà àti gba èrè gọbọi lẹ́yìn àkókò díẹ̀. àjọ náà ó wá sọ wípé o ẹnikẹ́ni tó bá dòwò pọ̀ pẹ̀lú iléeṣẹ́ náà yóò jẹ ìka àbámọ̀ nígbẹ̀yìn mọ́ni nítorí níṣe ni wọn yóò pàdánù owó wọn. EFCC wá sọ wípé o kò mọ̀ sí èyíkéyìí nínú àwọn iléeṣẹ́ náà tó máa forúkọ sílẹ̀ pẹ̀lú báǹkì àpapọ̀ Nàìjíríà ìyẹn CBN tàbí àjọ tó ń mójútó ìdókòwò ní Nàìjíríà ìyẹn Security Exchange Commission SEC mọ́ni. ó wá sọ síwájú sí pé púpọ̀ nínú àwọn iléeṣẹ́ náà ló ti gbé lọ sí ilé ẹjọ́ o nígbà tí 5 nínú wọn tó má jẹ̀bi ẹ̀sùn tí àwọn fi kàn wọ́n. àwọn 5 míì wọ́n mà sọ fún ilé ẹjọ́ pé àwọn gbà pé àwọn má jẹ̀bi bó tilẹ̀ jẹ́ pé ìdájọ́ kò tí ì wáyé o. orúkọ àwọn iléeṣẹ́ tí EFCC kìlọ̀ fáráàlú láti má bá dòwò pọ̀ rí: West Kingdom Capital, Bethsaida Group of Company, AQM Capital Limited, Titan Multi-Business Investment Limited, Brickwork Global Investment Limited, Farmforte Limited and Agro Partnership Tech, Green Eagles Agri-Business Solution Limited, Richfield Multi-Concept Limited, Forte Asset Management Limited, Beast Network Nigeria Limited, S Mobile Net Zone Limited, Pristine Mobile Network, Lesfarm Integrated Service, Barra Finance and Investment Limited, Vicampro Farms Limited, Brooks Network Limited, Gas Stations Supply Service Limited, Brass and Book Limited, Anesthesia Biz Concept, and Matambuwa Global Venture Crowdy First Limited, Crowdy First Limited, Jadek Agro Connect Limited, Adifa Capital Limited, Oxford International Group and Oxford Gold Integrated, Scapoma Global Limited, MBA Trading and Capital Investment Limited, TRJ Company Limited, Farm for Me Agriculture Limited, Quint Ezetia Investment Limited, Adepris Global Enterprises, Rockstar Establishment Limited, SU Global Investment, City Trust Fund PLC, Itris 369 Farms and Food, Global Rot Farm Sponsor Nigeria Limited, Farm Sponsor Limited, City Trust Credit Limited, Farm Funded Agro Service Limited, Adamaki Investment and Work Limited, City Trust Holding PLC, Green Eagle Agriculture Solution Limited, Chimac Homes and Shelter Limited, Emerald Farms and Consultant Limited, Ovisor Farm Produce Storage Limited, Farm 360 and Agriculture Company, Recruit Technology Limited, West Agro Agriculture and Food Processing Limited. wọ́n pọ̀ gan-an wọ́n á ní yàtọ̀ sí àwọn iléeṣẹ́ wọ̀nyí. EFCC ó mà tún kìlọ̀ fáráàlú láti máa ṣe ìwádìí èyíkéyìí iléeṣẹ́ tí wọ́n bá fẹ́ dòwò pọ̀ pẹ̀lú wọn o kí wọ́n bá kó sọ́wọ́ kán má bàa lù wọ́n ní jìbìtì owó tó gọbọi o. iléeṣẹ́ EFCC ó wá ń kìlọ̀ fún aráàlú ó ní ẹ ṣọ́ra o ẹ mọ iléeṣẹ́ tẹ́ bá dòwò pọ̀ ẹ wọnú àwọn ìwé ìròyìn káàkiri ẹ rí àwọn iléeṣẹ́ tá a forúkọ wọn síta ẹ má bá wọn dòwò pọ̀ torí pé kẹ́ má bàa sunkún nígbẹ̀yìn. EFCC olókìlọ̀ fáráàlú bẹ́ẹ̀. àdúrà gba Olúwatóyìn olóńkàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ má bá wa like ẹ má share ẹ dẹ̀ má comment ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa ráwọ̀ ètò alákòójọkan tó bá ti gorí ìkànnì yìí. a kú ojúmọ́ ire o a kú iṣẹ́ lánàá àdẹ̀kù gbìyànjú Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú aládé o.